ọ̀rọ̀ rèé o ẹ̀yin ènìyàn wa àṣírí rèé o bàbá Kọ́lá Olóòtú tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú tú àṣírí tó wà nídìí àwọn tó kìnnáàpù àbúrò Adélabú ẹ wá gbọ́ gudugbẹ ọ̀rọ̀ ẹ wá gbọ́ gudugbẹ ọ̀rọ̀ ó mẹ́nu bà ọ̀rọ̀ wọn làwọn pe olóyè Sunday Igboho lánàá ọ̀rọ̀ ń bẹ inú mi dùn fún kankan olóyè Sunday Igboho ó reject interview bàbá ẹ̀ torí wàhálà bàbá ẹ̀ pọ̀ ẹ̀ náà ẹ̀ ṣàmọ̀ èèyàn wà bàbá ẹ̀ máa ń kí ọwọ́ sí ọ̀nà fún èèyàn lẹ́dẹ̀mọ́ pé olóyè ní tẹ́ bá kí ọwọ́ sí lọ́nà wá máa pọ̀tọ̀ fún ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹ̀ gbọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí wọn lólóyè gan fún ara ẹ̀ náà ti sẹ́ńpẹ́ǹsì ó sọ pé ipò tó ń wá sí ó ti ju ti tẹ́lẹ̀ lọ lẹ́bù ti ṣe ẹ mọ̀ ẹ̀ tán gbé odidi ààbò fún lọ́wọ́ ó gbúdọ̀ jẹ́ nìkan tó jẹ́ mẹ́nu mọ́ tó bá lọ ń sọ̀rọ̀ ju wọ́tà àbò wà lọ́wọ́ ẹ̀ kó dáa bàbá olóyè tuale mo gbé fún ọ pé o tiẹ̀ gbà pé yes nǹkan ti change nísìn mo gbé fún ọ bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ wà ń bẹ wọ́n lábẹ́ táwọn méjì yọ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ fún wọn tí bàbá bá lọ gba interview yẹn tó wá ẹ mọ̀ pé olóyè rè bàbá Kọ́lá Olóòtú dé náà dẹ̀ ní àwọn náà máa ń hùwà kan gbà míì tí èèyàn lè máa sọ pé kí ní bàbá ẹ lọ máa béèrè àwọn ìbéèrè kan tó dáa tó yẹ kán lọ máa béèrè lọ́wọ́ èèyàn lórí afẹ́fẹ́ so adúpẹ́ ẹ wo ẹ wá nǹkan fìdílé o àṣírí ń bẹ mí o àṣírí ń bẹ o kòkò tó ń jẹ̀fọ́ ẹ mọ̀ pé olóyè kòkò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà àwọn tó gbé àbúrò Adélabú gbogbo ẹ̀ lẹ́gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa mo kí yín lógúnlógún mo kí yín lọ́gbọ̀nlọ́gbọ̀n àti sọ́kọ̀ ànímọ̀ òfòfin á máa mú wá fún yín lọ́kọ̀ọ̀kan ìjèjì ní gbogbo ohun tó bá ń lọ káàkiri ẹ wo let's go there bàbá Kọ́lá Olóòtú ẹ gbóhùn sókè. ọ̀rọ̀ kan ń jà rìnrìn láti ìjẹta lọ́yọ̀ọ́ stéètì báyìí wípé sọ ni àbóhùn kọ́ ọ̀rọ̀ nípa ta ló lọ mú àwọn tí wọ́n gbé àbúrò Pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì àwọn kan ní Sunday ní àwọn kan ní òun kọ́ ta ló mú wọn bó ló sì ṣe mú wọn níbo ló ti mú wọn ṣé Sunday lóògùn àbí ọkàn láyàájì ọkàn lẹ́nu láti fi gbára rẹ̀ lẹ̀ ṣé Sunday Igboho sọ́lágbára ni àbí ọ̀lágbá àárọ̀ yìí ní ìjà gbogbo ẹ̀ tẹ́ gbọ́ àbúrò Pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì tí wọ́n gbé ọ̀sẹ̀ yìí ló yẹ kí wọ́n tẹ bàálù létí lọ sílùú èbó kọ́ lọ bọ́kọ rẹ̀ òun àtàwọn ìbejì wọ́n sì sọ sáàfù wọ́n sì gbé níbi títí ń káwọn ọmọ rẹ̀ lọ sùkúù bó ló ṣe wá wáyé o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ èèyàn tí Ọlọ́run ti bá yín ṣe tẹ́ ẹ ti ṣòwò tẹ́ ẹ bóde pàdé bó ló ṣe jẹ́ àwọn èèyàn mélòó lẹ́ máa ṣọ́ra fún láàárọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ jólówó mọ̀ ń bá wí o àgbà tálákà wí o wọ́n èé ṣèyọnu fún tálíkà o àwọn tó tún jẹ́ pé wọ́n máa ṣọ́ra láyé ẹ tó bá jẹ́ ẹ̀gbọ́n olówó àbúrò olówó ẹ máa ṣọ́ra o àwọn wo lẹ́ máa ṣọ́ra fún dáadáa àwọn sítáàfù yín tẹ́ ẹ bá mọ̀ wípé ojú wọn ràn mówó owó kéékèèké tó wọn àwọn sítáàfù yín tó bá súnmọ́ yín bí ìsọrùn ẹ ṣọ́ra díẹ̀ fún wọn o pàápàá jùlọ àwọn domestic staff tó ṣe pé ẹ fẹ́ travel lọ́tún la wọ́n ti mọ̀ ẹ fẹ́ lọ bìkan lọ́la wọ́n ti mọ̀ lẹ́nìí ṣé ẹ mọ̀ pé ẹni tí ọkọ̀gùn sí ìyànjú náà ni driver bẹ́ẹ̀ bá tiẹ̀ pé jókòó tẹ́ ká ẹ sọ fún pé mo fẹ́ travel lọ́la o ẹ lè máa sọ lórí fóònù pé ìyá yìí bó ni o ṣe ń prepare time ni wọ́n wà gbé mi ní airport mò ń bọ̀ lọ́la tíkẹ́ẹ̀tì tí wọ́n bá rí tíkẹ́ẹ̀tì time báyìí tàbí kẹ́ ẹ máa discuss business àwọn ní àmọ́ movement èèyàn jù bíkú ilé ò pani tòde ò lè pani nínú ìwádìí tí wọ́n ń ṣe lọ́wọ́ àwọn tó ṣèjàmbá fún àbúrò Pẹ́ńkẹ́lẹ́ àtàwọn ìbejì àwọn domestic staff wọ́n wà ń bẹ̀ o wọ́n ń ṣèwádìí lọ ìfẹ́ sadínàgbò òkú ìwádìí ìjọba wọ́n ti dákọ méjì nínú àwọn staff tí wọ́n mọ̀ sí. tẹ́ ẹ bá ti rí àlejò tó wọlé tí mo bi sàárè ìyá àgbà wà ọwọ́ onílé ti wà ń bẹ̀ o. nígbà wọ́n ní wọ́n gbé ìyá àbejì àtàwọn ìbejì nígbà kọ́kọ́ rò ní pé àwọn ará bíi tí wọ́n gbé àwọn tíṣà àti píríncípà ní wọ́n tún ti ya wọ̀lú. gbàrà tá a gbọ́ wípé wọ́n gbé wọn ní Sunday bẹ̀rẹ̀ sí ní ru gàlè. pé mo ní mo fẹ́ lọ́nú gbóhùn òfin láṣẹ wọ́n ní wọn ò lè sáìn fún mi kí n lọ́nú gbó lọ báwọn ará bí. ẹnìkan wà ń sọ pé Sunday ẹnu ẹ̀ pọ̀ ṣé ó gbàṣẹ lọ́wọ́ ẹnìkan kó tó lọ gàngàn inú gbọ́dọ̀ àwọn báńdíìtì ó yàtọ̀ fún gàngàn o kò sí nǹkan tí wọ́n ń pè ní collateral damage tí ó wà ní gàngàn o wọ́n gbé ẹnìkan kan pamọ́ ń gàngàn tó lọ gbà o àwọn èèyàn wà ní pamọ́
lọ́wọ́ àwọn tí wọ́n wà nù igbó yẹn. èmi ò rí ìjọba bá wí. ìjọba náà ṣe mugun. tíjọba bá láwọn ò tí ì fẹ́ nìkankan láṣẹ. ṣé intelligent Sunday ju tọlọ́pàá lọ ni. ṣé intelligent Sunday sójú ti DSS lọ ni. ṣé intelligent Sunday sójú ti àwọn sọ́jà lọ ni. arabiamọ ló ta káwọn ọmọ sì wà nù gbónú òjò nínú òrùn báyìí. ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á pàmùkùrù pẹ̀lẹ́. tí wọn ò bá kọwọ́ òṣèlú bọ̀ gbogbo ìjọba àtòkè àtìsàlẹ̀ wọn ń tẹ bọ́tìnì. bí wọn ò bá nẹgọ́sẹ̀tì wọn ò lè gbọ́ pé wọ́n náà kàn ó mú nǹkan kan wá náà. bá àbáṣà tiẹ̀ gbọ́ gbogbo ẹ̀ a gbọ́ pé wọ́n ní kí wọ́n tú àwọn èèyàn wọn tí ń bẹ lágòdì àtàbólóńgó lọ́yọ̀ọ́ lẹ̀. ǹjẹ́ fi mọ̀ wípé wọ́n nẹgọ́sẹ̀tì wọ́n ń bá wọn sọ̀rọ̀. wọn bá sì lọ́rọ̀ tá à ń sọ lórí kínní torí gbogbo ẹ̀ ní à ń wò nù gbó. píríncípà ní ẹ mọ́ kó bá wa o ẹ dákun o pàápàá jùlọ ẹ̀yin blọ́gà. a kàn ń bú Amẹ́ríkà ni. ǹjẹ́ Sunday Igboho sọ lágbára láti wọnú igbó àbí ọ̀lágbára. kòkú sọ pé ẹ múye kan wá kí n tó lọ. kò sọ pé ẹ múye kan wá ẹgbẹ́ ṣe kinní kan. ó fọlọ́ntì ara rẹ̀. mo wá pe Sunday fúnra ara rẹ̀. bá Sunday sọ̀rọ̀ lálẹ́ àná kí ló wí. olóyè bó o lọ jẹ́ à ń gbọ́ báyìí àtúgbọ́ báyìí. inú mi tiẹ̀ dùn. ipò tí Sunday Igboho wà báyìí ó ti mature púpọ̀. ẹ̀rí ká máa sọ̀rọ̀ fatafata ó dínkù. ó ní bàbá ó ní Kẹ́mi Ọláògùn bí ṣe é pè mí nù àpọ́nlé yìí pọ̀. mo ní àmì o. ó ní wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ní ìsìn tí ó sì yé yín yékéyéké. mi Sunday Igboho ọmọ aládìíkún èmi ni mo mú wọn. tó bá sì rú yín lójú lórí ọ̀rọ̀ tí mò ń bá yín sọ ẹ lọ òtẹ́ẹ̀lì báyìí. mo fọ́kọ̀ bò òtẹ́ẹ̀lì yẹn láṣìírí kí wọ́n máa so òtẹ́ẹ̀lì olóòtẹ́ẹ̀lì lẹ́nu pé ibẹ̀ làwọn ajínigbé máa wá torí bólúwẹ̀ bá pariwo ẹ̀jù nísìn ìjọba wà kí katapila bọ̀bẹ̀ wọn ò wò. ó níbẹ̀ ni mo ti mú wọn. ọ̀dà kọ òtẹ́ẹ̀lì ọ̀hún fún mi wípé òtẹ́ẹ̀lì báyìí ni mo ká wọn mọ́ tí mo ti mú wọn. bí fídíò òtẹ́ẹ̀lì tí wọ́n lọ mú wọn nù lẹ́hùn àwọn yòókù wọn lọ mú. ó ní bàbá Ọlọ́run mọ̀ mú wa. Sunday tàná ó ti yàtọ̀ fún tèmi. kìí ṣe gbogbo ọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ gbọ́ gburugburu tí màá máa sọ. kìí ṣe gbogbo ògbà ni màá máa bọ́ níwèé ìròyìn sọ̀rọ̀. wípé àwọn tóun bá jẹun lókè wọ́n sọ pé kò mọ́ méèkì ara àwọn wà tú available. wípé ọ̀rọ̀ ọ̀hún ó ti ní kìmí kó wọ́n máa sọ̀rọ̀ jù. wípé òfin tọrọ mọ́ ní tí wọ́n ń pè ní security ọ̀fẹ́ kéèyàn sọ̀rọ̀ jù. ìpè lọ́ba ṣe jọ́ ni fídíò bíi 10 ó ti jáde tóun ó ti máa sọ̀rọ̀ ńbẹ̀ pé kinní kankan ó ní ṣùgbọ́n ó ti kọjá gbogbo level yẹn. wípé ìrú ẹkùn tóun ní kèé máa sọ̀yọ́ state nìkan ó mọ̀ ní káàkiri mọ̀ ni. ó níjọ́ táwọn bá sì fẹ́ ṣèkójọpọ̀ gbogbo ìrú ẹkùn tí àwọn bá kó gbogbo wọn jọ ní inú stadium lẹ́ẹ̀mọ̀ wípé kì í ṣe èrò kékeré lọ́wọ́ àánú ìrú ẹkùn. ó ní bí n bá lómi ń jóná bàbá mi ẹni kí n kérò ẹ̀ wá. èmi tí mo sọ pé mo fẹ́ lọ́nú igbó yẹn mo mọ tí mo gbẹ́kẹ̀lé. mo ní Sunday àdó amúlẹ̀búgbàmù àdó burúkú ń kọ́. ó ní bàbá ẹ gbàgbé. ó ní ṣùgbọ́n ọ̀rọ̀ security ẹnìkan ò lè dá sí. èèyàn gbọ́dọ̀ fọwọ́sowọ́ pẹ̀lú ìjọba. ó ní bó kóhùn ọ wá mú àwọn aráabí kóhùn wá pàrédì wọn fúnra òun láì sọ́wọ́ ìjọba ń bẹ̀ kí wọ́n gbé kámẹ́rà wọn máa gbé sí. ó ní sẹ́wọ̀n ò ní pé àbí àwọn ọmọ sẹ́wọ̀n ni àbí àkíní kan. ó ní ọ̀nà tó yẹ kí ìjọba ó gbé gbàgẹ́lẹ́ ni wọ́n gbé gbà pé ọ̀gá ọlọ́pàá yẹn ṣe dáadáa. pé any source of information tí ọba wá fún security wọn kì í disclose ẹ̀. pé ṣùgbọ́n gbà tó dàríyànjiyàn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tèmi ni mo fi láǹ fún yín báyìí. mo ní ṣé ọwọ́ wá sórí ètò láàárọ̀ yìí. ó ní bàbá mo ti jù bẹ́ẹ̀ lọ sà. mo ní lọ́dọ̀ ta ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ rí mi anytime lẹ lè rí mi. ó ní anything tó ní í ṣe pẹ̀lú kámẹ́rà wọ́n ní kí n rárá mọ̀ sáfù. wọ́n á rí i pé ọmọ yìí ó ti mature ọ̀tán yanyan. mo ní àwọn tó mú ọ ní rìásà ó ní erémọdé lásán làwọn. òkìtì eléyè ṣàkọ́kọ́ níjọ́ tó lọ gba àwọn àbẹ́jì akẹ́gbà góòlù lẹ̀. ilẹ̀ dáńjọ́ náà kò tí ì ní security tactics kò tí ì ní intelligent security báyìí. kódà kò rìpọ́ọ̀tù fọlọ́pàá ọkàn ní kẹ́gbà góòlù ọ̀yá láago kan òru. ọ̀ ń tẹ̀lé tí wọ́n fi wọnú igbó. ó ní kẹ́gbà góòlù ó dúró sọ̀nkọ́ mọ́ wòun. ó sì wọnú igbó ó sì lọ gba àwọn ọmọ yẹn life and direct. ó sì kó àwọn tó wà ń bẹ̀ ó sì bù wọ́n so ó sì kó wọn jáde. ọmọ tí ọlọ́pàá ti wá tí wọn ò rí gbà. tí gbogbo ìwé ìròyìn ilé ayé CNN gan fẹ́ gbé ńjọ́ náà. BBC Yorùbá interview Akeugba Gold lórí ọ̀rọ̀ àwọn ọmọ. bọ́ọ̀ bá wá sọ pé Sunday ìfẹnuwú géètì ní ìfẹnuwú ìwọ lọ lé rẹ̀ kó wí bẹ́ẹ̀. alẹ́ yẹn kọ̀ǹfàmù ẹ̀ rí ọ̀rọ̀ Sunday
n tó lé ń bẹ̀ jù ni wípé bẹ́ẹ̀ bá ń ta fíìmù rẹ̀ báyìí ní ìsìn tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń gùn ògùn máa ń gùn agbára máa ń gùn tó bá ń sọ̀rọ̀ wọn ni bàbá Kọ́lá Olóòtú ni ó ti kí Sunday Igboho pa o bí nǹkan kan bá ṣe Sunday Igboho bàbá Kọ́lá Olóòtú ni ẹ lọ́ọ́ mú o. ó ní bàbá mi ẹni tá a bá ń bá nájà láàwò a kì í wáriwo ọjà ọláriwo ọjà ní gbogbo àwọn èèyàn. ó ṣe o ọmọ aládìíkún Sunday ọmọ Igboho ó ṣe ó kó àfọmọnìyàn ṣe àdúrà rẹ̀ ó gbà ibi ó gbàdé kò ní takú bẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nílé lọ́yọ̀ọ́ stéètì ẹ mú ọ̀rọ̀ yìí kẹ́ ẹ fi sọ́wọ́ òsì ẹ má fi jẹun bọ́ ọ bá gba olè tàbí ó gba àwọn tí ń gbé èèyàn tí a bá rẹ̀ǹtì ilé rẹ tí a bá mú wọn kò bá àsanwó oṣù 6 lọ́gbà wọ́n wò lé rẹ ni o. ṣé tí wọ́n ti mú àwọn tí wọ́n gbé àbúrò pẹ̀ǹkẹ̀lẹ̀ wọ́n ti kí katapila bọ́ wọ́n ti wó o ẹ mọ àwọn tẹ́ ẹ mọ̀ gbalé fún o àwọn tẹ́ ẹ mọ̀ fi ṣe rẹ́ǹtì ilé àdúrà yín ọgbà. ẹ ṣeun ẹ̀yin ènìyàn ẹ̀yin náà ẹ ṣáà gbọ́rọ̀ lẹ́nu bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ ẹ jẹ́ ká máa ṣọ́ra wa o òun ni mo ṣe sọ fún àbúrò mi ní ìjọ òbẹ yẹn mo ní wò ó jẹ́ kí brain ẹ máa work don't be distracted tó bá fẹ́ move any movement tó fẹ́ jáde kúrò nínú ìlú má sọ̀rọ̀ lórí phone tó bá ń lọ anywhere be careful àwọn tó ń jòkó sí environment ibi tẹ́ bá wà àwọn alálàmí pọ̀ ẹnu ẹ̀yìn májì àwọn tó ń jọjọ wà nínú ọ́fíìsì àwọn tó jọjọ ń jẹ tó ń jọjọ ń mu ó dẹ̀ fẹ́ travel ṣé ní àbáàná lọ́rọ̀ pé ó yẹ kó travel lọ sí Amẹ́ríkà lọ bá ọkọ ẹ̀ lọ́hùn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sára arábìnrin adúpẹ́ fún olóyè Májàsọ́lá Ìgbòho Mufti Ìwó ẹjẹ bá mi pé Mufti Ìwó ẹ̀yin ọmọ Ìwó dáa ẹ bá mi pé Mufti Ìwó báwo ni Kẹ́hìndé Òsénì Ìwọ́dà ọmọ ìlú rẹ ni o ìwọ́dà mi Kẹ́hìndé Òsénì bá mi pé Mufti Ìwó mo ti wo fídíò kan lè ní ẹ̀rù ayé bà mí ẹ bá gbọ́n fídíò ẹ̀yin olólùfẹ́ wa àárọ̀ lálàá lò fídíò yẹn lórí láìfò tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí ọba Ìwó sọ ó kó àwọn Fúlàní ó láwọn Fúlàní yẹn ó lọ́mọ Ìwó ni wọ́n ó lọ́mọ Ìwó ó lòun ni wọ́n ó láwọn ọmọ òun ni wọ́n láwọn ọmọ Fúlàní tó kó wọn sínú pálàsì ẹ̀ ó ti fún wọn lówó ó lọ́mọ Ìwó ni wọ́n kí la fẹ́ ṣe sí ìbọn ló ní pálàsì ẹ̀ nǹkan bẹ nínú Ìwó o ẹkún àmúmọ́ra ẹ̀yin ọmọ Ìwó ẹ̀yin ọ̀ríjìnà ọmọ Ìwó ẹkún àmúmọ́ra ẹkún àtẹ̀mọ́ra àmọ́ pé àwọn kan wà tó ń jà fún gbogbo nǹkan wọn nínú Ìwó yìí tó wọ́n fẹ́ kí ìlú yìí bàjẹ́ eléyìí ní agbára ẹ̀yin náà ẹ gbọ́ síbẹ̀síbẹ̀ wọ́n náà ti mú àwọn méjì wọ́n náà ti tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu wọ́n ti jẹ́wọ́ àwọn tó gbéṣẹ́ agbénipa ẹ̀ wọ́n ti gẹ́wọ́ àwọn tó ajínigbé àwọn ọmọ Yorùbá ni àwọn èèyàn wa ni o àwọn eléyìí kì í ṣe Fúlàní o àwọn eléyìí kì í ṣe ọjọ́ tí wọ́n ti release fídíò yẹn láàrin ìgboro láàárọ̀ kùtùkùtù mú ní àná àwọn ilé àwọn èèyàn wa ni kì í ṣe Fúlàní wọ́n ró dán yẹn wọ́n mú páàsì iṣẹ́ yẹn lẹ̀ wọ́n dẹ̀ ṣe wọ́n rò pé àwọn ti jẹ lọ. ẹ wo mo gbádùn àwọn ọ̀rọ̀ kan tí bàbá Kọ́lá Olóòtú sọ nínú fídíò nípa ọ̀rọ̀ ìgọ̀gán nígbà yẹn àwọn tó ń fi ọ̀rọ̀ ìgọ̀gán Mufti Ìwó ọlọ́pọlọ súnsún sẹ́yìn tó ń fi ọ̀rọ̀ ìgọ̀gán gbà yẹn tó fi ń wé ti àwọn tó jíyàn gbé ń sìn tó wà nùgbò fi wọ́n ń wéra wọn kò jọra wọn. ẹ wo ẹ̀yin ènìyàn mo kí yín ẹ ṣeun gan nílùú jù báyìí lọ bó ṣe jẹ́ nìyẹn o àṣírí rèé o ẹ̀wọ̀n tó ń bẹ ń ta ẹ jẹ́ ká máa kọ́gbọ́n la ṣe ń mú àwọn fídíò wọ̀nyí wá fún wa ká lè máa fi kọ́gbọ́n kò ní jù báyìí lọ ọmọ yín náà ni kò ní jù báyìí lọ thank you.